ikú ọmọ wẹ́wẹ́. Ikú aláboyún tó lóyún sínú. Ìtàjẹ̀sílẹ̀ nídìí òṣèlú wa. Ogun pa lójoojúmọ́ ayé. Ẹ jẹ́ ká sọ pé ò fẹ́ nílẹ̀ yìí o. Aláwa ò fẹ́ nílẹ̀ yìí o. Bí ikú bá ń lé mi bọ̀, bàbá tilẹ̀kùn mọ́. Bàbá tilẹ̀kùn mọ́. Báyìí bá ń lé mi bọ̀, bàbá tilẹ̀kùn mọ́. Ọlọ́run tilẹ̀kùn mọ́. Bàbá tilẹ̀kùn mọ́. Bí ìbànújẹ́ bá ń lé mi bọ̀, bàbá tilẹ̀kùn mọ́. Ọlọ́run tilẹ̀kùn pa. Bàbá tilẹ̀kùn mọ́. Ó jẹ́ lánàá rẹ kó sọ̀rọ̀. Bàbá tilẹ̀kùn mọ́. Ẹ̀mí Ọlọ́run tilẹ̀kùn mọ́. Bàbá tilẹ̀kùn mọ́. Ẹja lọ́kàn tilẹ̀kùn pa. Bàbá tilẹ̀kùn mọ́. Ó yá màmí rere bí ìdànù lórí mi lórí ọkọ. Màmí rere bí ìdànù lórí mi lórí ọkọ. Màmí rere bí ìdànù lórí mi lórí ọmọ. Màmí rere bí ìdànù lórí mi lórí ọmọ. Ikú àrò ọba tí ó ṣẹ̀dá. Ikú àrò ọba tí ó ṣẹ̀dá. Ọba tí àrò ọba tí ó ṣẹ̀dá. Arẹ́rẹ́ àrò ọba tí ó ṣẹ̀dá. Sickness àrò ọba tí ó ṣẹ̀dá. Ìdánimọ̀ ọba tí ó ṣẹ̀dá. Ìdánimọ̀ fífọ́ ọba tí ó ṣẹ̀dá. Ikú àrò. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí adúpẹ́ àyìn agbẹ́ ọ̀gá nítorí tó ṣe tánú ẹ̀dúró láéláé bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gba yìn wa a ó máa yìn ọ́ títí láéláé Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lájẹ̀dẹ̀jú wákàtí ọ̀wọ̀ yìí ọba tí ò jẹ́ àdòkú ọba tí ò jẹ́ àdòkú láéláé ọba tí ò yẹ kí wàhálà ìdààmú kó ṣẹlẹ̀ sínú ilé wa bàbá yìn lógo agbéga bàbá gbọ́ ọpẹ́ wa a ó yìn ọ́ títí láéláé Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú gbogbo ó ní ká máa dúpẹ́ náà ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bí tí wù pọ̀ tó Ọlọ́run òjò yẹnu ọ̀nà wa a mà yìn Ọlọ́run lógo a mà ṣe ní ọba àwọn ọba Olúwa àwọn olúwa ẹjọ́ ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká gba ìkíyèsára nínú ohun tó ń bẹ níta ní àkókò yìí bí ewu ìbànújẹ́ kò ní wu nínú ilé wa wàhálà ìdààmú kò ní ṣẹlẹ̀ nínú ilé wa ní agbègbè wa Olúwa yóò dá wa sí yóò dẹ̀mí wa sí ààbò Ọlọ́run tó dájú tó gbòòrò Olúwa yóò fi bo ilé wa a ó yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò UK iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Nàìjíríà tẹlifíṣàn ní ìlú UK tí wọ́n ní kí ohun Olúwa kó máa tẹ̀síwájú lórúkọ Jésù ayé yìí ò ní ṣe dádúró fún ẹnikẹ́ni ayé yìí ò máa tẹ̀síwájú mọ̀mọ́ bàbá tí wọ́n ní iléeṣẹ́ náà ní orúkọ Jésù Olúwa yóò dì yín mú bàbá ní orúkọ Jésù ẹ̀ ò ní gbèrè tìjú mọ̀mọ́ lórúkọ Jésù ẹ̀ ò ní dẹni ìtanù wọ́n fa ayé ọ̀fẹ́ ìṣò ní báyìí iléeṣẹ́ yìí ò ní di títì pa àwa dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ àwọn kọmitì iléeṣẹ́ ìbílẹ̀ rédíò gbogbo wọn náà ni wọ́n sọ pé kí ohun Olúwa kó máa tẹ̀síwájú lórúkọ Jésù ẹ̀ ò máa rí ọwọ́ Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ yóò fà yín lọ́wọ́ sókè a ó yìn ọ́ àmín àmín lórúkọ Jésù Kristi bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì tẹ́ fẹ́ bá ìyá àdúrà rẹ̀ abániṣẹ́ JP bóyá tẹ́ fẹ́ bá wọn sọ̀rọ̀ sórí tẹlifóònù nọ́mbà wọn fún ara mi báyìí ni máa gbé kí ni tẹlifóònù nọ́mbà náà nìyí 070 070 57 84 2311 lẹ́ẹ̀kan sí 070 57 84 2311 lórúkọ Jésù àwọn onígbèrè ìtìjú Ọlọ́run má jẹ̀mú yóò mú adélé láyọ̀ kí ló tí mo mú wá fún wa ní ọ̀sán yìí nínú ètò ti ọ̀sán yìí ẹ jẹ́ ká gbé bíbélì wa mo sọ pé tá bá ti fẹ́ bẹ̀rẹ̀ ohun Olúwa báyìí jẹ́ ká máa gbé bíbélì wa ká jẹ́ gbé bíbélì wa kó máa wà ní ìhà wa kó máa wà ní ẹ̀gbẹ́ wa kódà kó máa wà ní ọwọ́ wa gbogbo àná la kú wà ní ìgbélé báyìí káàkiri àgbáláyé ni ìgbélé ti wà báyìí lórúkọ Jésù ìgbélé ibi ò ní wá sínú ilé wa ìgbélé ibi ò ní wá sínú ilé wa ohun tó ń bẹ níta nísinsìnyí káàkiri àgbáláyé ni gbogbo ojú gbogbo ọkàn ló dé bá ní àkókò yìí ẹ jẹ́ ká gbé bíbélì wa ṣáà ti gbé kí ló tí mo fẹ́ fún wa ní ọ̀sán yìí
tá a fẹ́ fi ṣe ètò ní ọ̀sán yìí mo rí ọwọ́ yín mọ́mì dáàdì lórúkọ Jésù Olúwa yóò dì mú wọ́n fa ayọ̀ fèsò ní báyìí òun náà ni owú jíjẹ a rí wípé bí obìnrin gan-an tó bá jẹ́ ọ̀rọ̀ kan ní ọwọ́ olólùfẹ́ rẹ̀ tí í ṣe ọkọ rẹ̀ níjọ́ tó bá gbá pé èkejì dé báyìí owú ti bẹ̀rẹ̀ wàhálà ti dé nìyẹn ká tún fìyẹn sílẹ̀ ẹ wo tí a bá ń bí ọmọ lé ara wọn gan nígbà tá a bá kọ́kọ́ bí ọmọ àkọ́kọ́ níjọ́ tá a bá fẹ́ bí ọmọ èkejì tàbí tá a bá bí ọmọ ẹlẹ́ẹ̀kejì tá a bá gbé sínú ilé tá a wá lọ mú àkọ́bí yẹn pé kó wá wò á ti gbé ọmọdé láti hospital wá wò yóò lò fẹ́ rí ẹ ṣàkíyèsí ẹ̀ nínú ọmọ kò sí ọmọ tẹ́ ẹ lè kọ́kọ́ sáré mú dé ọ̀dọ̀ ọmọ tuntun yóò kọ́kọ́ sá yóò sunkún ó ti lọ lù ú pé kí ló dé tó fẹ́ máa ṣẹ̀rù bà mí kí ló dé tó fẹ́ jẹ́ ẹnìkejì gbogbo tí mò ń dá jẹ ìwọ náà ti fẹ́ kún ábọ̀ ọ̀nà ó lè bọ́ gbá ojú rẹ̀ mọ́lẹ̀ ó ṣeé ṣe kó gbọ́ ẹgbẹ́ rẹ̀ tó bá jẹ́ ọmọ tó máa ń sùn dáadáa ó lè sùn kọ́kàn rúnra ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rí pé orí ojú ọwọ́ kékeré lára rẹ̀ kódà bọ́ bá ń bi ọmọ ṣé ọ̀nà àbúrò ẹni ní ọmọ wí tó ti gba àyà lọ́wọ́ rẹ̀ owú àbí ọkùnrin ni tó máa déédéé tó tiẹ̀ fojú gání àlè ìyàwó rẹ̀ báyìí bí ọ̀bá lé ọmọbìnrin yẹn kúrò ní inú ilé nípa ẹlẹ́ran ara ni mo kọ́kọ́ ń sọ̀rọ̀ nípa rẹ̀ kí n tó lọ sínú bíbélì bí ọ̀bá lé obìnrin yẹn kúrò ní ilé ajápòrì rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ni èyí tí ò bá máa lè ṣùgbọ́n kọ́kàn fẹ́ tí gbọ́ lásán kò ní gbà owú ẹran ara tí ènìyàn nìyẹn owú ẹran ara tí ènìyàn nìyẹn ṣé ọlọ́run náà wá gbà ká bóun ṣe owú bí ká mú nǹkan mìíràn mọ́ òun ká wo ohun tó ń bẹ nínú ayé lọ́wọ́lọ́wọ́ tó fa ìdààmú àti ìgbòkègbodò làásìgbò àìlèsùn àìlèwó àìlèmẹ́ta súnmọ́ àti ẹni tá à ní lè súnmọ́ ọlọ́run fẹ́ jẹ́ ká mọ òun ni ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ pé òun gangan ni ọlọ́run ọba tí ò ṣe fi nǹkan mìíràn kún ní àkókò yìí àwọn tí ò mọ ọlọ́run képe gan ti wọ́n sunkún gbàdúrà ní báyìí wọ́n sunkún bẹ ọlọ́run báyìí ni tí ò sì sí nǹkan kan débi wípé ohun tó ń fi ìyà jẹ orílẹ̀-èdè àgbáyé káàkiri nínú ìsìn òun náà ni àwọn ẹran tọ́lọ́run ti fi wá gàba lé wọn lórí tọ́lọ́run ti fi wá ṣe olórí lé wọn lórí àwọn ní ìnílá àti ìwà ìkà tá à ń wù sí wọn àti ìwà ipá tí à ń wù sí wọn ìgbé wọn dẹ̀ tọ̀ ọlọ́run lọ ọlọ́run dẹ̀ ń bí inú nítorí pé kíni ó ń wò wípé ẹlẹ́ran ara tí òun dá bíi tiyín ni àwọn ènìyàn yìí ṣùgbọ́n a kàn pè wọ́n ní ẹran ni láti lè ṣe kíni láti jẹ́ kí ẹ̀yin kó gàba lé wọn lórí ọlọ́run wá ń wò wípé àwọn ènìyàn yìí wọ́n jẹ́ wọ́n mọ̀ pé òun ni ọlọ́run bóyá ẹlòmíràn gan tó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ mọ ọlọ́run ó ti mọ ọlọ́run báyìí ẹni tí ò mọ ọlọ́run lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kì í pé ọlọ́run tó máa ń sọ pé iṣẹ́ òun ò lè lọ sí ṣọ́ọ̀ṣì òun ò lè lọ forí òun balẹ̀ òun ò lè lọ kírun ó ti mọ ọlọ́run báyìí àwọn mìíràn ń gbà wọ́n ń gbàdúrà yẹn tẹkùntẹkùn ní báyìí àwọn mìíràn ń dọ̀bálẹ̀ sí ojú títì wípé òun tiẹ̀ sì wà láyé wọ́n sà ń bẹ ọlọ́run ni ọlọ́run owú òun ni ọlọ́run tiwa torí kò fẹ́ nǹkan mìíràn tí a mú mọ́ ó lójú ẹni tó lè sọ wípé òun ò forí òun balẹ̀ fún nǹkan mìíràn yàtí ní orúkọ Jésù ó lójú wòlíì gan tó lè sọ
ó lójú àwọn mùsùlùmí mi náà tó jẹ́ pé wọn ò ní lè sọ pé ànábì Muhammad nìkan làwọn sì sallallahu alaihi wasallam ó pé òun nìkan làwọn ń ké pè nítorí pé kí ni ohun kan mìíràn ti wà ní ọwọ́ wọn wọ́n mú ohun mìíràn mọ́ ọlọ́run sì rí ọlọ́run owú ni ẹ jẹ́ ká lọ wo ìwé Exodus 21:5 a ó rí ọ̀rọ̀ yìí níbẹ̀ ó ní ọlọ́run owú ni òun gan tó máa ń gbẹ̀san bàbá ọmọ lára ọmọ láti ìran kẹta dé ìkẹrin ẹ̀rí póga ẹ wo ibi tó fò sí láti kò bẹ̀rẹ̀ ní láti ìran kínní ìkejì ó ní láti ìran kẹta débi wípé àti ọmọ àrọ́mọdọ́mọ ìnìkẹrin lọ jẹ́ ó lóun máa ń gbẹ̀san nígbò tí lóun ò bímọ kò bí ọmọ kankan ṣùgbọ́n orúkọ ọmọ tó bí náà ní ẹ̀san ẹ wá wo ẹ̀san ètò ń gbà lọ́wọ́lọ́wọ́ ní àkókò yìí nígbà ènìyàn bá wò sùsù tó jẹ́ pé ẹranko ni ó máa bá ní àdàpọ̀ nígbà tí èèyàn bá wò pé ẹranko òun ò tiẹ̀ ní ṣe é òun ó máa jẹ́ ní tútù bẹ́ẹ̀ ni ẹ wo igbe tí ó máa ké mo rí obìnrin kan lórí Facebook ẹ̀rù ọlọ́run bà mí adìẹ ló gbé lọ́wọ́ sì bẹ̀rẹ̀ sí jájẹ adìẹ yẹn dẹ̀ ń kéré ó bẹ̀rẹ̀ sí jẹ́ láti ibi tán rẹ̀ ẹ̀yin ẹ wò yìí ó bẹ̀rẹ̀ sí jẹ́ láti ibi tán tìyẹ́tìyẹ́ ló ń jẹ́ ṣé ìnilára àti ẹkún yìí náà tó lọ bọ́ ọlọ́run wípé ẹ sì ń lo agbára tiyín lórí àwọn nǹkan wọ̀nyí òun wà jẹ́wọ́ pò ń gan ni ọlọ́run torí kéèyàn ní nǹkan lára tàbí kó ní ọmọnìkejì lára débi pé ọmọnìkejì ń sun ẹkún ó sun ẹkún pẹ̀lú ìkorò àwọn orí kan dẹ̀ wà tó jẹ́ pé a ò gbọ́dọ̀ dààmú àwọn ẹlẹ́dàá kan wà débi pé a gbọ́dọ̀ fòró wọn a ò mọ ibi tá a ti yan rí ní tòótọ́ ṣùgbọ́n ìpín kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nígbà tó bá bẹ̀rẹ̀ sí gbá orí rẹ̀ tó bẹ̀rẹ̀ sí sọ fún ọlọ́run ó wá gbìjà rẹ̀ tó ní ọlọ́run owú òun kì í ṣe kíni òun kì í ṣe ìdáríjì fún ẹni tó bá yẹ kó gbẹ̀san lára rẹ̀ tí a bá lọ wo Exodus 21:5 yìí ọ̀rọ̀ yìí wà nínú ẹ̀ àfi tá a bá da ẹ̀ṣẹ̀ ọwọ́ wa sílẹ̀ àfi tá a bá da gbogbo ìwé èrí ọwọ́ wa sí ilẹ̀ ẹlẹ̀ tá a mú ìwé èrí nì kúrò tá a mú ìwà ipá àti agbára tá a mú kúrò ní ọwọ́ wa ìyọ́nú ọlọ́run máa jowú gidigidi kò yẹ sí ìfẹ́ kéèyàn kó ṣe kíni kó mú nǹkan mìíràn mọ́ orúkọ òun ṣé a ò mú ohun mìíràn mọ́ orúkọ ọlọ́run báyìí ṣé mímú nǹkan mìíràn mọ́ orúkọ ọlọ́run ṣé ò ti dá wàhálà lẹ̀ báyìí níbi àwọn míì ṣèwádìí dé níbi wọ́n ka ìwé dé wọ́n ń dìtẹ́tì pé kò sí ọlọ́run ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn bára wọn nínú ayé ṣé fúnra wọn ni wọ́n mọ ara wọn ni àbí fúnra wọn ṣàbá ara wọn nínú ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò gbàgbọ́ wípé ọlọ́run ló dá wọn wọ́n wá bọ́ ọlọ́run dìdàdì nípa agbára àti ìmọ̀ àyà wọn àti ìmọ̀ èyí tí wọ́n lọ kọ́ wọ́n bọ́ ọlọ́run jìjàkadì ó wá dákẹ́ ó wò ó fọwọ́ lẹ́rán ó dé láti ibi tí ìmọ̀ ti wá náà ló ti dé ẹ wá wo bí ìmọ̀ yẹn àti wàhálà yẹn ẹ wo bí tí ọ̀rọ̀ yẹn dé dúró báyìí ẹ má jẹ́ ká mú nǹkan mìíràn mọ́ ọlọ́run ẹ má jẹ́ ká lo ohun tí ọlọ́run kò ní ká lò ẹ má jẹ́ ká lo agbára tí ọlọ́run kò ní ká lò ó máa ń gbẹ̀san ní kíákíá ní ẹwù ẹ̀san tó ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ẹ̀san ibi ò ní ṣe nínú ilé yín òjò ibi lórúkọ Jésù mo ní kò ní rọ̀ ní inú ilé yín ọlọ́run owú ni ọlọ́run tiwa ọlọ́run owú ni ọlọ́run tí a mọ̀ tí a ń sìn yìí àti èmi àti yín àkàtàdé bára wa ní inú ayé yìí ni ṣùgbọ́n báwo la ṣe fẹ́ lo ayé náà báwo la ṣe fẹ́ ṣe é báwo la ṣe fẹ́ gbé ayé náà kalẹ̀ tí ó lè rọ̀ wá lọ́rùn rọ̀ àwọn ẹranko ní lọ́rùn rọ̀ àwọn nǹkan mìíràn tí ó jẹ́ pé a ò lè ṣe ẹ̀mí wọn tá ò lè dá ẹ̀mí wọn tá ò lè sọ pé ẹ̀mí wọn rèé
àwọn wádìí nítòótọ́ ṣùgbọ́n ọlọ́run máa jẹ́wọ́ agbára rẹ̀. ẹ má jẹ́ ká máa bá ọlọ́run ta kàngbọ̀n lórí gbogbo tá a lágbára láti lè lò lé àwọn nǹkan lórí, torí bíbọ̀wọ́ ọlọ́run kò pẹ́ mọ́. oríṣiríṣi ibi gan-an ni àkàwé rẹ̀ ti hàn káàkiri. a lè wojú sánmọ̀ ní ìgbà mìíràn, a ó sì máa rí pé bí ojú ènìyàn rèé ṣùgbọ́n ní ojú àti imú àti ẹnu rẹ̀ bí ìgbà tó ya ẹnu tí nǹkan dẹ̀ ṣáwà láti ibẹ̀ wá. ṣàwọn lè sọ pé kó dúró ṣàlẹ̀ bó ti wù kán ṣe tó bó ṣe ni wọ́n gùn bẹ̀ lọ nígbà nì nígbà wọn lọ ohun mìíràn ni wọ́n mú bọ̀ tó yẹ pé kò lè mọ̀ wá sí ayé ní ọdọọdún tí í ṣe Apollo sí inú ayé. ṣùgbọ́n ẹ̀ tó wá ń ṣáwà tó ń dà á lẹ̀ yìí ń kọ́ ìbínú tó ń dà á lẹ̀ láti ojú àti ẹnu àti imú tó ń dà á lẹ̀ láti sánmọ̀ yìí wá ń kọ́ ṣàlẹ̀ ìdádúró. àfi agbára àdúrà àti ká mọ Ọlọ́run àti ká kù nínú ẹ̀ṣẹ̀ àti ká dẹ̀ ṣe ọwọ́ wa sílẹ̀ àti pé ká ní ìfẹ́ ìjìnlẹ̀. nígbà tá a bá ní ohun wọ̀nyí Ọlọ́run á gbọ́ tiwa, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ á mọ̀ bẹ́ẹ̀ ni torí ohun tó ń bẹ nílẹ̀ yìí kì í ṣe ti olówó mọ́ dádì mọ́mì mi, kì í ṣe ti tálíkà mà bùrọ́dà mi, kì í ṣe ti ọmọdé kódà kì í ṣe ti àgbàlagbà. ogun gbélé rẹ̀ ó ti olówó mọ́lé báyìí, ogun gbélé rẹ̀ ó ti tálíkà mọ́lé báyìí, gbogbo wa wà bákan náà. ó ti fi yé wa pé kò sí ń tá jẹ́, gbogbo wa ìkan náà ni wá ní ọwọ́ Ọlọ́run. a ṣe sọ pé alágbára láti lè sọ pé ní tí wọ́n ní ká mọ̀ ṣe a ó ṣe báyìí. lórúkọ Jésù ọfà ibi ò ní bá inú ilé wa. dádì mo ní lórúkọ Jésù ọfà ibi ò ní wọ ilé wa. ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ní àkókò ewu kẹyìn ọdún, ewu kẹyìn ọjọ́, ewu kẹyìn ayé, ewu kẹyìn ìgbà ó ti wà ní ìta. ó sọ pé tí àkókò tí òun bá ti ń bọ̀ oríṣiríṣi àrùn, àwọn àrùn oríṣiríṣi, àwọn àjàkálẹ̀ àrùn lòun yóò fọ́n síta tẹ́lẹ̀ mọ̀ pé òun bọ̀. ṣé inú ayé náà kọ́ la wà tẹ́lẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń wá orúkọ fún àwọn àìsàn yìí. àwọn mìíràn tí ìkú ọ̀lẹ́tàn ìmí ìtúndé, ìmí ìkú ọ̀lẹ́tàn ìmí ìtúndé. Ọlọ́run kì í sọ fún wa pé ká má bọ òṣì owú mọ́, ká má mu nǹkan mìíràn mọ́ òun, ká jẹ́ ẹni tó pé ní iwájú òun, ká lè bà pé nínú gbogbo tí a bá ń dáwọ́lé. tí a bá tún lọ wo ìwé Àìsáyà 1:19-20 òun náà sọ nípa ká pé níwájú Ọlọ́run. Ọlọ́run ò fẹ́ àdàpọ̀ rárá. Àìsáyà 1:19-20 tí a bá lọ wò ó a rí ọ̀rọ̀ náà ń bẹ tó tún jẹ mọ́ ọ̀rọ̀ yìí. Ọlọ́run owú ni mo sọ nípa rẹ̀, ṣùgbọ́n ní àkókò tí n tó ń bẹ níta ni mo fi pè é ní Ọlọ́run owú ló ń gbìjà ara rẹ̀ ní àkókò yìí. ó ní ẹ súnmọ́ mi kẹ́ ẹ lè mọ̀ mí, ó ní ẹ pè mí kẹ́mi lè mọ̀ yín, ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ṣiṣẹ́ ṣùgbọ́n tó ṣiṣẹ́ tí wọ́n sì di ẹrù wúwo lórí. ó ní àjàgà yín wúwo, ẹrù òun sì fúyẹ́ nínú ayé wa. kìkìdá ká súnmọ́ Ọlọ́run, ká má ta kàngbọ̀n nípa jẹun tó ń bẹ ní ìta ní àkókò yìí. olówó ò lè fowó ra àkókò yìí, tó bá lè fowó rà ni kó ní wọ́n fún ní injection wàhálà tó ń ṣẹlẹ̀ yìí, òun yóò fowó rà á. Ọlọ́run ti wá dúró dè pé o fẹ́ rà á, òun àníjọ́ pẹ́ lára rẹ̀, òun jò tètè lọ bí ẹ̀mí rẹ̀ ni kó lè bá mọ̀ pé òun ni Ọlọ́run. mo ń sọ̀rọ̀ nípa owú ni mo sọ̀rọ̀ nípa rẹ̀. bọ́lọ́wọ́ bá ní owó tó jẹ́ pé ọkọ̀ 5 ni tó gbé lọ síbi tí wọ́n ti ń gba injection tó jẹ mọ́ àìsàn yìí, òun lówó ní tòun, àìsàn yóò lè ṣòun, ẹ fún òun ní injection yìí, ẹ rí i pé kò lè mú òun. Ọlọ́run wàá wò pé òun sọ fún yín pé ẹ wá mi kẹ́ ẹ lè mọ̀ mí, ẹ wá mi kẹ́ ẹ lè bá a mọ̀ mí. òun rìn kọjá lọ́wọ́lọ́wọ́, ìwọ sọ pé o fẹ́ fowó rà á, wá jẹ́ kó tètè lọ bí ẹ̀mí ẹ̀ nìkan mọ́ kíá kó lè bá a mọ̀ pé òun ni Ọlọ́run. lórúkọ Jésù idà ibi ò ní wọ ẹnu ilé wa. ẹ jẹ́ gbàdúrà, ẹ jẹ́ sọ fún Ọlọ́run,
ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa dáríjì tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ ní ibi tá a ti bí mi ní ìlú tí mo wà yìí gbogbo ìlú ló wà ní ìgbélé báyìí ní orílẹ̀-èdè tí ẹ wà yẹn gbogbo agbára ẹ̀ṣẹ̀ tó lè mú ikú òjijì wọnú ilé yín ọlọ́run májẹ̀mú yá kó dáríjì yẹn gbàdúrà orúkọ jésù agbára lájà agbára ga jésù ọlọ́run májẹ̀mú o tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó lè wà ní ọwọ́ mi èyí tó lè wà ní ọwọ́ yín tó lè mú wàhálà ìdààmú àti ìfòòró yìí wá sínú ilé wa ní orúkọ jésù olúwa kó dáríjì bàbá dáríjì ọmọ dáríjì ẹ̀mọ́ dáríjì a ó yìn ọ́ a gbé ọ̀gá jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ọmọlọ́lá ìdòwú àṣìṣ ẹjá lọ gbàdúrà yìí ẹjá sọ fún ọlọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára gbogbo ohun tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tí ìwọ ọlọ́run kà bí owú tó wá mú ìjìyà yẹn wá sí ayé lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run májẹ̀mú yá dáríjì wá agbára ẹ̀ṣẹ̀ yìí olúwa bá wa parẹ́ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú o tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ tó lè fọwọ́ ìjìyà yìí wá sí inú ayé yìí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run bá wa fi afẹ́fẹ́ rẹ̀ fẹ́ dànù fòrò olúwa mú kúrò ní ọ̀nà wa bàbá o ó yá ṣàánú fún wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹjá tún gbàdúrà lẹ́ẹ̀kan sí ká tó lọ sínú ìpele mìíràn ọlọ́run májẹ̀mú o olúwa o gbogbo ẹ̀san tó jẹ́ pé kò ní orúkọ ṣùgbọ́n wọ́n ṣe ń wo orúkọ fún ni ọlọ́run májẹ̀mú má jẹ́ ó ya inú ilé mi má jẹ́ ó ya inú ẹbí mi má jẹ́ ó ya ilé àwọn ọmọ mi má jẹ́ ó ya ilé ará àti ẹbí ọlọ́run ó yá gbé fò wá fò kúrò nínú ayé wa má jẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé wa gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù gbogbo ìdààmú àìsàn tó ń fẹ́ kiri yìí ọba májẹ̀mú ó ti ní búburú kan kì yóò ṣubú lù wá ó ní àrùn karùn kan kì yóò ya ilé wa ó ní kìkìdá ojú wa báyìí láti máa rí láti fi máa gbọ́ etí wa láti máa gbọ́ èrè àwọn ènìyàn búburú ọlọ́run májẹ̀mú olúwa sàmìyè sí ilé wa ọba tó pọ̀ ní ipá tí wọ́n yá sàmìyà sí ẹ̀rọ̀nà wa bàbá o ibi mọ́jọ ya ilé wa mọ́mì lórúkọ jésù ibi ò ní ya ilé yín dádì lórúkọ jésù ibi ò ní ya ilé yín gbogbo ènìyàn bí èèyàn kà ní orúkọ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹ jẹ́ á lọ gbàdúrà yìí ọlọ́run májẹ̀mú o ohun tí mo fi ń wù ọ́ ọlọ́run má jẹ́ kọlu ìhà rẹ̀ ohun tí mo fi ń wù ọ́ ọlọ́run má mú kúrò níbẹ̀ ohun tí mo fi ń wù ọ́ ọlọ́run má mú kúrò ní ojú ọ̀nà mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára jésù ọlọ́run májẹ̀mú o ohun tí mo fi ń wù ọ́ bàbá o olúwa má mú kúrò nínú ayé mi torí nǹkan kan lẹ fi ń wù ọlọ́run mọ́ mi dáàdì mi nǹkan kan lẹ fi ń wù ọlọ́run tó sì fi dẹ́ mi yẹn sí lórúkọ jésù ohun tẹ́ fi ń wù ọlọ́run lórúkọ jésù ẹ ò ní kọlu ìhà ọlọ́run ohun tẹ́ fi ń wù ọlọ́run yẹn ní orúkọ jésù ẹ ò ní gbèrè tìjú níbẹ̀ jésù olúwa wa àmín 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 lórúkọ jésù olúwa kó fi àṣẹ dá wa lóhùn àwọn bá fi àṣẹ dá wa lóhùn akọ̀mọ́tì kàlẹ́ yẹn bá fi àṣẹ dá wa lóhùn ohun tẹ́ ẹ ò ní gbèrè tìjú bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi ẹ já lọ nínú ìpele àdúrà míì ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára olúwa sàmìyè sí ilé mi òrùlé mi dọwọ́ rẹ̀ olúwa sàmìyè síbẹ̀ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù ọlọ́run májẹ̀mú olúwa kó sàmìyè sí ilé yín dáàdì mọ́mì olúwa kó sàmìyè sí ilé yín mọ́mì mi lórúkọ jésù olúwa kó sàmìyè sí ilé yín ọlọ́run májẹ̀mú yẹ sàmìyè sí ilé mi ilé àwọn ọmọ mi dọwọ́ rẹ̀ orí àsàmìyè sí ibẹ̀ ikú òjìmọ́jọ ó yàgbá ilé wa ikú òjìmọ́jọ ó yàgbá ilé wa ọlọ́run májẹ̀mú yẹ bá wa lé ikú dànù gbogbo ẹ̀san ibi ní orúkọ jésù májẹ̀mú ó ṣẹlẹ̀ sí wa jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ọlọ́run májẹ̀mú yẹ fàṣẹ dá wa lóhùn ọba àwọn bá fi àṣẹ dá wa lóhùn a ò ní kúkú àjọkú débi pa kúkú òjijì bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa àmín lórúkọ jésù kristi
ẹ jẹ́ tún sáré gbàdúrà yìí. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára, Ọlọ́run májẹ̀mú, Olúwa gbé olóore dìde fún mi. Ẹ̀yin náà rí ẹni di ẹ̀mà dádì olóore yẹ ayé yín. Ọlọ́run májẹ̀mú olóore, Olúwa gbé dìde fún mi. Aláàánú ó yá gbé dìde fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Olóore aláàánú Olúwa kó gbé dìde fún yín. Olóore aláàánú Olúwa kó gbé dìde fún yín. Bàbá kó gbólóore dìde fún yín. Olóore aláàánú ó yá kó gbé dìde fún mi. Ọkàn mi jẹ́ kó balẹ̀. Mami, ọkàn yóò balẹ̀ torí ẹ ní ìgbàgbọ́ pé àdúrà yóò jẹ́ ìtẹ́wọ́gbà nínú ayé yín. Mami, dádì, mo ní ọkàn yín yóò balẹ̀ lórúkọ Jésù. ẹ̀ ní fìrárì àti ráhùn lọ ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já tún gbàdúrà yìí. Ọlọ́run májẹ̀mú, ibi ò yẹ mí. Ọlọ́run má jẹ́ wọ́n kí mi fún ibi. Ibi ò yẹ ẹnu ọ̀nà mi. Olúwa má jẹ́ kí ibi kó yà sí ilé mi. Ẹ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ibi ò yẹ ilé yín. Mo ní ibi ò yẹ ilé mi tọmọtọmọ lórúkọ Jésù. Ibi ò ní yẹ ilé wa. Ọlọ́run májẹ̀mú yá bá wa ká ibi kúrò. Ọlọ́run akabi ká ó lọ yá ká ibi kúrò nínú ayé wa. Ọlọ́run akabi ká lọ yá ká ibi kúrò lórí iṣẹ́ wa. Mami, lórí iṣẹ́ yín Olúwa yóò ká ibi kúrò. Ibi ní orúkọ Jésù kò ní bí yín, kò ní wu ewu ìbànújẹ́, kò ní wu ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ wá lọ gbàdúrà yìí. Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún mímú. Ṣé mọ̀ mu ṣé ò ti sú yín ni mọ́mì? Ogun kọ́ jẹ́ pé ká iná kan tẹ́ka tó rí mi, ṣé kò sú yín ni? Ọlọ́run májẹ̀mú, Olúwa pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín mú. Ẹ jẹ́ gbàdúrà yìí. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó pọ́n mi ìfọ̀kànbalẹ̀ fún yín mú. Ó mi ìfọ̀kànbalẹ̀ tí gbogbo èèyàn mọ̀ pé yes, Ọlọ́run ti dé sínú ayé lágbájá. Lórúkọ Jésù, lẹ́tà ayọ̀ bẹ́ẹ̀ ó yá kó ṣẹlẹ̀ nínú ayé yín. Ó mi ìfọ̀kànbalẹ̀ tẹ́ẹ̀mù lámúyọ̀ àti lórúkọ Jésù Kristi ó yá kó pọ́n fún yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ẹ já sọ fún Ọlọ́run. Àdúrà yẹn kù mẹ́ta péré. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa o, jí iṣẹ́ mi dìde. Ẹ̀yin náà rí pé iṣẹ́ yẹn ti sùn lọ. Ẹ rí pé iṣẹ́ yẹn ń tò gbé. Àwọn tó faṣọ borí òkú ọ̀run lé wọ́n dẹ̀ ń jẹ́ èèyàn. Wọ́n ń jẹ́ ènìyàn gidi. Ohun rere tó tọ́ka sí ń ṣẹlẹ̀ nínú ayé wọn. Bètà sí ẹ̀yin tẹ́ ń rìn tẹ́ ń jáde. Ọlọ́run májẹ̀mú o. Olúwa tún iṣẹ́ yín ṣe. Ọlọ́run májẹ̀mú lórí íńtánẹ́ẹ̀tì wọ́n lè máa pè yín. A nídìí yín lórí nǹkan báyìí. Èló ni ká sọ sákàǹtì yín. Connection ayọ̀ nìyẹn. Ọlọ́run kó connect yín mọ́ àwọn ènìyàn gidi, ènìyàn pàtàkì. Ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó jí iṣẹ́ yín dìde. Iṣẹ́ yín tó sùn tó ń tò gbé yẹn, ọba tó pa ní ẹ̀kọ́ jí dìde. Iṣẹ́ yín ní orúkọ Jésù, Olúwa kó jí dìde. Iṣẹ́ yín kó má tò gbé mọ́. Ohun tó yẹ yẹ iṣẹ́ yín ní àánú ńlá. Lónìí ní orúkọ Jésù, Olúwa kó wà àánú fún yín. Ọba májẹ̀mú yá kó wà àánú dìde fún yín. Mọ́mì, ẹ ó rí àánú gbà. Dádì, mo lẹ́ràá àánú gbà. Ibi ẹ̀fọ́ kò oore sí lórúkọ Jésù, ẹ ó rí oore ní ibẹ̀. Oore tó yẹ yín yẹ ayé yín. Oore tó ṣe tọ́ka sí tó ṣe fi hàn gàn. Lórúkọ Jésù, Olúwa kó fi lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ayé yín yóò yẹ fún ògo ńlá. Ayé yín yóò yẹ fún ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ já tún sọ fọ́lọ́run nínú àdúrà méjì tó kù. Ẹ já sọ fọ́lọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Olúwa jẹ́ kí ìtàn náà ògo mi kó tàn. Ó ṣe pàtàkì mọ́mì. Dádì, ó ṣe pàtàkì. Ògo àwọn kan ń tàn lọ́wọ́lọ́wọ́ báyìí. A fún àwọn mìíràn ní ògo wọn ní àárọ̀. Yóò tàn nígbà tí ó bẹ dọ̀sán yóò kú ni. A fún àwọn kan ní ọ̀sán.
nígbà tí ó bẹ dìrọ̀lẹ́ yóò kú ni. A fún àwọn mìíràn ní ògo láti ìrọ̀lẹ́ títí di alẹ́ gbére, títí tí ó fi lo ayé rẹ̀ tán kẹ́dẹ́rẹ́. Ògo yóò sì mọ tàn, ìràwọ̀ rẹ̀ yóò sì mọ bú jáde. Ẹnikẹ́ni tó lè fọwọ́ bò ó sí nítorí pé kí ni Ọlọ́run ti fún ní àkókò tiẹ̀, wípé ìgbà tí ògo àti ẹwà rẹ̀ yóò tàn nìyẹn. Ẹ jẹ́ sọ fọ́lọ́run bí ògo yẹn bá tiẹ̀ ń kú lọ, tí ìràwọ̀ yẹn ń ṣe kí ni tí ń wò bàìbàì, ẹ jẹ́ képọ̀ Ọlọ́run ní wákàtí wẹ̀ jẹ́ di orí wa mú. Ẹ̀mí mọ́ ọba tó pọ̀ ní ipá àti agbára, ẹ sọ pé orí mi dìde dìde, orun tó sùn ti tó. Ẹlẹ́dàá mi dìde dìde, orun tó sùn ti tó gẹ̀. Ìtànà ògo mi yá jí ó tẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, orí mi dìde dìde, orun tó sùn ti tó. Ẹlẹ́dàá mi dìde dìde, orun tó sùn tó. Ó yá dìde kó jà fún mi, ó yá dìde kó tẹ ìtànà ògo mi. Ẹlẹ́dàá mi ṣàánú mi, orí mi dìde dìde, tanná ògo mi padà, tanná ìṣẹ̀dá mi padà, tanná rere mi padà. Orí mi dìde dìde, jà fún mi, ó yá dìde jà fún mi, orun tó sùn ti tó. Mọ́mì dáàdì, lórúkọ Jésù, orí yín yóò dìde jà fún yín. Orun tó ti sùn yẹn ní orúkọ Jésù, ó yá yóò gbọ́ ọ̀rọ̀ Olúwa ní wákàtí ọ̀wọ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Ẹ̀mí Ọlọ́run ká tútù àdúrà yẹn gbà. Ẹ jẹ́ fẹjọ́ wa sùn Ẹlẹ́dàá wa. A ò lè rí ẹja lórí omi tí wọ́n sọ pé ńgbà tí ń jẹ́ lọ tí ń wẹ̀ nínú omi ló ṣe kí ló fọ́ sọ àpáta. Pètà sí àwọn ènìyàn táwà nínú ilé ayé yìí lọ́wọ́lọ́wọ́. Kí ló dé torí wo ò ní jà fún wa? Ẹjá sọ fọ́lọ́run, ẹjá tún fọkàn orí wa lẹ́ẹ̀kan sí. Kò nídìí ká gbà, ṣùgbọ́n ẹjá ká fọwọ́ kàn. Ọlọ́run májẹ̀mú, orí àbáwáyé mi ìwọ rèé, gbọ́ ọ̀rọ̀ Olúwa. Níbo ni ìtàn ògo mi sí? Ta ni wọ́n lọ fi ìṣẹ̀dá mi hàn tí wọ́n tó wá jẹ́ pé ọfà ibi ló lòun ta sínú ayé mi, tó jẹ́ pé tó yẹ kí n tètè ṣe nígbà tí wọ́n ètí ìnirun funfun tí Ẹlẹ́dàá mi ó yá ṣàwárí rẹ̀ jáde. Gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ọlọ́run májẹ̀mú o, orí mi dìde, ìṣẹ̀dá mi dìde. Níbo ni wọ́n fẹjọ́ rẹ sùn dé? Níbo ni wọ́n ti péjọpọ̀ ọ̀rọ̀ rẹ? Níbo ni orí mi dìde? Ó yá wá ògo mi rí fún mi, ó yá wá ògo mi rí, ó yá fògo mi lé mi lọ́wọ́. Ẹlẹ́dàá mi ò dìde, Jésù mọ́, ó yá wá ògo mi jáde. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kan tó kù rèé, ẹ jẹ́ sọ fọ́lọ́run. Ẹ̀mí olùfisùn ayé mi, ẹ̀mí olùfisùn ayé mi, gbọ́ ọ̀rọ̀ Olúwa, ikú pa ọ́ lónìí. Ìwé ẹ̀mí olùfisùn ayé mi, ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa, ikú pa ọ́ lónìí. Yá tí wọ́n kò ní ọ̀rọ̀ mi, ẹ gbàdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára ga Jésù. Ìwé ẹ̀mí olùfisùn ayé mi, tó jẹ́ pé tí òye lòun fẹjọ́ ayé mi sùn, ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa, ikú pa ọ́ lónìí. Gbogbo ibi ó fẹjọ́ mi sùn dé, gbogbo èèyàn ibi tó ń wá máa ara rẹ láti ṣe pé kí ni láti lè pin mi nípa, dààmú mi tàbí yẹ̀yẹ́ mi tàbí mú ògo mi tún di ògo ẹlòmíràn, lónìí ní orúkọ Jésù, ó yá èrè ìtìjú rẹ̀ ó yá máa gbà á. Ìwọ ìṣẹ̀dá náà ní orúkọ Jésù, èrè ìtìjú rẹ̀ ó yá máa gbà á. Ní orúkọ Jésù, gbogbo agbára tó ń lò lé mi lórí ó yá kó pin lónìí. Olúwa kó gbé ògo mi dìde. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Lórúkọ Jésù, Olúwa yóò tàn ògo yín. Ògo yín ò ní jẹ́ ìpín ti ẹlòmíràn. Ẹlẹ́dàá yín yóò dìde, yóò jà fún yín. Tó bá jà fún yín tán, yóò jà fún yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù Kristi. Ẹ já lọ nínú ìpele àdúrà mìíràn. Àdúrà lámàmá gba ìgbàsẹ̀ àdúrà la wà yìí. Ohun tí mo sọ̀rọ̀ lé lọ́wọ́, òun náà ní kíni? Òun ni owú. Ọlọ́run ò ṣe kíni? Kò fẹ́ ká mú nǹkan mìíràn mọ́ òun. Ó ṣe kíni? Ó lówú púpọ̀. Ẹ já sọ fọ́lọ́run, Ọlọ́run gbà mí, Ọlọ́run gbà mí. Tó bá jẹ́ ìjìyà ẹ̀ṣẹ̀ ìyá mi, ìlò ń ṣe owú rẹ̀ lára mi, Olúwa dáríjì wọ́n. Má fi ẹ̀ṣẹ̀ ìyá mi, má fi bèrè lórí ayé tèmi. Tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ bàbá mi, òun ló fìyà jẹ mí,
ọlọ́run dáríjì wọ́n má fi bèrè lórí ayé tèmi. ẹ gbàdúrà orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára jésù. ọlọ́run má jẹ̀mú o tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ìyá mi ni ló bá fi ń fi ìyà jẹ mi, ọlọ́run dáríjì wọ́n o. ó yá mú ẹ̀ṣẹ̀ wọn, ó yá lọ parẹ́. má fi ẹ̀ṣẹ̀ ìyá mi bèrè lórí mi mọ́. ọlọ́run gbà mí tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ bàbá mi ni ló bá ń wò mọ́ mi lára ló fi ń fi ìyà jẹ mí, fi ìyà jẹ mi. ọlọ́run lọ dáríjì wọ́n. má fi ẹ̀ṣẹ̀ bàbá mi fi bèrè lórí èmi mọ́. ọlọ́run ràn mí lọ́wọ́, ṣàánú fún mi, mú mi kúrò ní ẹ̀ṣẹ̀ wọn pátápátá. jésù olúwa wa, àmín 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 lórúkọ jésù. ẹ jẹ́ sọ fọ́lọ́run àwa gan lè ní ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ká máa ṣe kíni kó máa fi jìyà fún àwọn ọmọ wa. ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó wà ní ọwọ́ mi ṣùgbọ́n tó fìyà jẹ àwọn ọmọ mi lọ́wọ́lọ́wọ́, èyí tí mo dá nígbà tẹ́mi gan ò mọ̀, tí ìmọ̀ àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ níbẹ̀, ọlọ́run májẹ̀mú tó wá fi ń bèrè lórí ayé àwọn mi ó yá parẹ́ kúrò ní ayé wọn. gbàdúrà orúkọ jésù, orúkọ jésù, agbára ńlá jésù, agbára jésù. tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ èyí tó wà lọ́wọ́ mi, ọlọ́run dáríjì mi. má fi ẹ̀ṣẹ̀ mi bèrè lórí àwọn ọmọ mi, má bèrè lórí ọmọ wọn. ọlọ́run dáríjì, 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 àìṣẹ̀ tó dáríjì, àìgbẹ́ tó dáríjì, àfẹnusọ dáríjì, ìwà ní dáríjì, dáríjì. olúwa kó dáríjì wá. tá a bá rí agbára ẹ̀ṣẹ̀ yẹn tó yẹ pọ́lọ́ wọn wò wá fi ń fìyà jẹ àwọn ọmọ, lónìí ní orúkọ jésù lọ yóò dáríjì wá. wọn ò ní fi ẹ̀ṣẹ̀ yẹn bèrè lórí àwọn ọmọ wa mọ́. bẹ́ẹ̀ ni yóò rí. jésù olúwa wa, àmín àmín àmín. dá wa lóhùn lórí ẹ̀bẹ̀ fún ìdáríjì yẹn ní orúkọ jésù. ó yá fi ẹ̀ṣẹ̀ yẹn ó yá parẹ́. fi ẹ̀ṣẹ̀ yẹn ó yá jẹ́ kó máa lọ sínú òkun pupa. lónìí ní orúkọ jésù má fi ẹ̀ṣẹ̀ yẹn bèrè lórí wa mọ́. fi ẹ̀ṣẹ̀ yẹn fi parẹ́ kúrò nínú ayé wa. fi ẹ̀jẹ̀ rẹ gan kó fi parẹ́ kúrò nínú ayé wa. ó yá fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ẹ́nù kúrò nínú ayé wa. jẹ́ ká rí ìdáláre. a ó yìn jésù olúwa wa. àmín 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 lórúkọ jésù kristi. ẹ já lọ nínú ìpele mìíràn. ọ̀rọ̀ nípa owú ni mo sọ nípa rẹ̀. mo ní ká lọ wò ó nínú ìwé Exodus 20:1-5. ká lọ wò ó. ó lọ́lọ́run owú lòun. òun á máa bèrè ẹ̀ṣẹ̀ bàbá ọmọ láti ìran kìíní dé ìkẹta tí ìbá wá ṣe pé tó ń ṣẹlẹ̀ tí ìwà apànìyàn ìwà ipá tó ń ṣẹlẹ̀ káàkiri, àwa la tó báyìí, àwa la mọ̀ tán. ẹ wo tó fi bílẹ̀ báyìí. mo tún lo ìwé Àìsáyà 1, mo lọ 19-20. ẹ jẹ́ ká lọ wò ó. lórúkọ Jésù ò ní gbèrè tìjú. ọlọ́run ò fẹ́ mú nǹkan mìíràn mọ́ òun rárá. kìkìdá tá a bá ti pé ní iwájú ọlọ́run yóò ṣòun tó yẹ fún wa. mo mọ̀ pé lórí ètí ń bẹ́ńlẹ̀ yìí tẹkúntẹkún ni àwọn ìlú mìíràn ń gbàdúrà sí. ó fẹ́ wá ní lórúkọ Jésù yóò tún padà fẹ́ lọ. ọlọ́run òdò láti lè ká ẹsẹ̀ rẹ̀ kúrò nílẹ̀. yóò mú afẹ́fẹ́ rẹ̀ láti lè ṣe kí láti lè fẹ́ àìsàn àti àrùn ìdànù tó ti ní àwa kì yóò fojú rí. ó ní àmọ̀fẹ́ tí wọ́n ní kò ní ya ilé wa, àrùn kárùn kò ní ya ibùgbé wa. lórúkọ Jésù àrùn kárùn kò ní ya ibùgbé yín mọ́mì. lórúkọ Jésù àrùn kárùn kò ní ya ilé yín, kò ní ya. lórúkọ Jésù ọlọ́run má jẹ̀mú yóò bá wa fẹ́ àìsàn yìí lọ. a fi mọ̀ pé ọlọ́run ni ọlọ́run ni. ó fẹ́ ká mọ òun. ó ní ẹ wá òun ká mọ òun. ó ní ẹ wá mi kẹ́ ẹ lè bá a mọ̀ mí. ká wá ọlọ́run ká lè bá a mọ̀. àwọn tí ò ké pé, àwọn tí ò bẹ̀ tẹ́lẹ̀, kódà ẹni tí kí wákàtí márùn-ún ó ti ń kí márùn-ún pé ní wákàtí yìí. ó ṣe kí ni? ó ń fa tẹ̀síbíyù rẹ̀ káàkiri ni nípasẹ̀ pé ọlọ́run ságbà wá. lórúkọ Jésù ọlọ́run yóò gbà lórí ogun wàhálà yìí. ìpín kò ní jẹ́ ìpín wa láéláé lórúkọ Jésù. kò ní jẹ́ ilé wa. ọlọ́run á dẹ̀mí wa sí, yóò dẹ̀mí àwọn ọmọ wa sí. ibi tó ti bàjẹ́ ọlọ́run yóò fi mọ níbẹ̀. àmì ọlọ́run alààyè ó ní àwọn ẹ̀mí òkùnkùn àtafẹ́fẹ́ bí yóò fẹ́ kúrò tí ó lè kúrò. gbogbo ẹ̀mí ọlọ́run alààyè yóò wá wọlé.
gbogbo ẹ̀mí òkùnkùn tó ń bẹ lẹ́nu ọ̀nà wa yẹn ọlọ́run á mú afẹ́fẹ́ rẹ̀ á fi fẹ́ kúrò ẹ̀mí ọlọ́run alààyè á wọlé wá á dẹ̀ ẹ̀mí wa sí á ó rí ẹ̀mí wa lò pẹ́ bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù kristi. mìíràn mọ ọlọ́run ẹ jẹ́ á mọ ọlọ́run ní ọlọ́run ẹ jẹ́ ká képe ní ọ̀nà tó lè gbà gbọ́ etí rẹ̀ ò dẹ̀ wúwo láti gbọ́ o kódà ọwọ́ rẹ̀ wúwo láti lè fà wá lọ́wọ́ sókè ẹ wo iye àwọn èèyàn tó ń pè káàkiri báyìí ẹ wo gbogbo àgbáyé tí wọ́n ń képe nísìnyí àwọn mìíràn tiẹ̀ lọ takú sí títì ni àwọn mìíràn lọ sọra wọn síta gbangba kálukú gbé tiẹ̀ lọ́wọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí képe wá láti ọ̀run wá yóò ṣàánú fún wa lórí yẹn ní gbogbo ìlú àti ìletò tẹ́ ẹ ti ń gbọ́ mi yẹn lórúkọ jésù olúwa yóò ṣàbòlé wa lórí yóò gbóhùn ẹ̀bẹ̀ wa ó fẹ́ ká wá òun ká lè bá a mọ òun ni àti ọmọ ọlọ́run ní ọlọ́run kìkìdá ká dẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ ká má tó fọwọ́ kàn mọ́ kìkìdá ká ṣe kíni ká da ìwà ipá yẹn sílẹ̀ ká má ṣe kíni ká má fọwọ́ kàn mọ́ nígbà yìí a rí ojú rere ọlọ́run lórúkọ jésù ojú rere ọlọ́run yóò wà ilé wa ẹ jẹ́ á tún gbàdúrà ẹ jẹ́ á gbàdúrà nípasẹ̀ àánú ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára iṣẹ́ mi èyí tó ń sùn tó ń tògbé olúwa bá mi jí dìde olóore aláàánú tí ó ràn mí lọ́wọ́ ló bí iṣẹ́ mi ọ̀nà tí mo mọ̀ tí mò ń jẹ rèé ọlọ́run má jẹ̀mú rán èèyàn sí láti ràn mí lọ́wọ́ láti fà mí lọ́wọ́ sókè bóyá èyí sì ti wà lókè tó owó ètò lówó dáde mọ́mí owó ètò lówó olówó tún máa wówó sí ni kọ́lọ̀ mọ́jọ ògbàwó wọn mọ́lẹ̀ olówó tó ti lówó pin tó yẹ pé yàrá mẹ́fà ló di owó sí tó tẹ́ èsì síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò sùn máa wówó kìíní ọlọ́mọdé owó wa wò mọ́lẹ̀ ẹja sọ fọlọ́run ọlọ́run gbà mí ọlọ́run o mú iṣẹ́ mi jí padà mú ọ̀nà mi tọ́ padà mú àánú fún mi dìde aláàánú tí ó ran iṣẹ́ mi lọ́wọ́ tí ó mú iṣẹ́ mi gòkè ó yá rán sínú ayé mi ẹ gbàdúrà orúkọ jésù agbára ńlá jésù agbára ga jésù olórí aláàánú èyí tí ó ran iṣẹ́ mi lọ́wọ́ tí ó fa iṣẹ́ mi lọ́wọ́ sókè èyí tí ó mú iṣẹ́ mi bọ́ sí gbangba tí ó mú kó ní kọ̀rọ̀ tó wà yìí tí a yóò polongo ògo mi jáde nínú iṣẹ́ tí mo mọ̀ yìí ọlọ́run má jẹ̀mú olúwa kó ràn sínú ayé yín mọ́mì ọlọ́run yóò ràn sínú ayé yín dádì ọlọ́run má jẹ̀mú yóò ràn sínú ayé yín aláàánú tí ó ràn ayé yín lọ́wọ́ ètò tó fún ayé yín láti lò fún ayé yín bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá rán aláàánú kan sínú ayé yẹn wàhálà kò ní gbọ́ ìrande kò ní gbọ́ ohun àsọtẹ́lẹ̀ kan pé ṣé lágbára lẹ́fẹ̀ẹ́ kò ní gbọ́ oore tí ò ní ìgbìmọ̀ ló gbédè yẹn aláàánú kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ ètò tó lò fún ayé yín mọ́mì dádì lónìí lórúkọ jésù ló àkóràn sí ayé yín brọ́dà mi lónìí lórúkọ jésù yá kóràn sí ayé yín sísítà mi lónìí lórúkọ jésù yá kóràn sí ayé yín tó yẹ fún ògo ọlọ́run ní orúkọ jésù ògo ọlọ́run yóò hàn lórí iṣẹ́ yín ẹ ó yìn ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín 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 lórúkọ jésù ẹjá tún lọ gbàdúrà yìí ẹ̀mí ọba tó pọ̀ ní pàtó olúwa má jẹ́ n tọrọ jẹ ó ṣe kókó ṣe pàtàkì mọ́ mi olúwa má jẹ́ n tọrọ jẹ mú ìtọrọ jẹ kó nu ayé mi tí ó tọrọ jẹ níkẹyìn ayé mi olúwa mú ìdààmú àti ìfòrókò lójú ọ̀nà iṣẹ́ mi ẹ gbàdúrà orúkọ jésù ọlọ́run má jẹ́ n tọrọ jẹ mú ìtọrọ jẹ àti ìdààmú kó nu ayé mi mú ìfòró àti ìdààmú ó yá mú kúrò lórí iṣẹ́ mi má jẹ́ n tọrọ jẹ ọlọ́run mú ìtọrọ jẹ kúrò nínú ayé mi bàbá fi mí lọ́kàn balẹ̀ ọmọ fi mí lọ́kàn balẹ̀ mọ́mì olúwa yóò fi yín lọ́kàn balẹ̀ mọ́mì mi gbogbo ojú tó ń wò mí ọmọ lọ́lá ìdòwú àṣìṣì lórúkọ jésù gbogbo ojú àtọkàn tó ń wò mí yẹn bí mo ṣe ń rí yín tí mo náwó sí yẹn ní orúkọ jésù olúwa yóò mú ìtọrọ jẹ ní orúkọ jésù olúwa yóò mú ìtọrọ jẹ kúrò nínú ayé yín ọlọ́run yóò ràn ayé yín lọ́wọ́ lórúkọ jésù kristi ògo
tó yí ayé yín lórúkọ Jésù tí ò ní ìgbìmọ̀ tí ò ní kọ́mítì Olúwa yóò ṣe fún yín ẹ rí ọwọ́ Ọlọ́run mọ́mí kọ́dù kó tó parí ẹ rí ọwọ́ Ọlọ́run lónìí ní orúkọ Jésù Olúwa yóò ràn sínú ayé yín mọ́mí dádì àánú ńlá yóò dìde fún yín yóò dìde fún ayé yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín ní lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ ká tó lọ sínú ìpele mìíràn ẹ já sọ fọ́lọ́run ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára Olúwa yà mí ya ibi wọ́n ní agbélé ń tòótọ́ agbélé wọ́n ní amájáde ń tòótọ́ àjáde ṣùgbọ́n àwọn mìíràn wà tó jẹ́ wípé èèyàn ibi ni wọ́n ti mọ̀ pé wàhálà àti ìdààmú ìbẹ nínú ayé wọn nígbà táwọn wo mìíràn tó jẹ́ pé ó mọ̀ pé òun ní wàhálà yìí ó wá ń fọwọ́ yí ìtọ́ ẹnu ara rẹ̀ ó fi yí gbogbo tírọ́ọ̀kì tó máa fi ra nǹkan ní supamákẹ́ẹ̀tì yẹn ó fi ranú gbogbo mọ́tò kí gbogbo èèyàn máa fọwọ́ sí ó sì mọ̀ pé wọ́n bá ti fọwọ́ sí tẹ́yàn bá ti fọwọ́ ń romú tàbí fi nu ojú níbi ogun kìíní yẹn dé dúró ojú ọmọ àwọn ó sì fẹ́ fọwọ́ nù ó ti kó nìyẹn ṣe àdípò àwọn èèyàn bínú wọ́n ti bá wọn àwọn mìíràn bá wọn wọkọ̀ wọ́n ó sì ti bẹ̀ kó wàhálà Ọlọ́run wò ó ní aparamọ́ mo paramọ́ ní tòótọ́ èèyàn mi ẹ gbàdúrà orúkọ ọmọ ilé mi èèyàn bí wọ́n jò wá mi wá èèyàn bí wọ́n jò wá mi kàn Ọlọ́run gbà mí lọ́wọ́ ènìyàn bí Olúwa ṣàánú fún mi bàbá ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mọ́ ṣàánú fún mi èèyàn bí wọ́n jò wá mi kàn Olúwa ṣàánú má jẹ́ bá wọn wọkọ̀ Ọlọ́run má jẹ́ bá wọn wọkọ̀ pọ̀ ṣàánú fún mi Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi Ọlọ́run má jẹ́ èèyàn bí òní wá yín kàn èèyàn bí òní wá yín wá lórúkọ Jésù ẹ̀sìn ní bẹ́ẹ̀ yẹn bí wọkọ̀ pọ̀ lórúkọ Jésù ẹ̀sìn ní bẹ́ẹ̀ yẹn bí wọ̀kadà Ọlọ́run má jẹ̀mú yóò sàmì èsì yín lára lórúkọ Jésù bí bá ń bọ̀ níwájú kò ní bá yín mọ́mí dáàdì bí bá ń bọ̀ lẹ́yìn yín kò ní bá yín Ọlọ́run má jẹ̀mú yóò dẹ̀ mí yín sí. mi lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á gbé omi wa àwọn oníṣẹ́ ọwọ́ àwa tá à ń ṣiṣẹ́ ọwọ́ ẹ jẹ́ á gbé omi wa oníṣẹ́ ọwọ́ ni oníṣòwò ni ẹ jẹ́ á gbé omi wa ṣáà ti gbé ẹ jẹ́ orúkọ Jésù orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú o lórí iṣẹ́ bàbá màmá yìí Olúwa mi tó ṣe wọn ṣe bẹ́ẹ̀ bá wà lẹ́jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn gidi ó pè yín àwọn èèyàn àlàáfíà ó pè yín lórúkọ Jésù Olúwa yóò mẹ́sì yín ẹ ra àánú gbà àánú yóò tẹ̀ yín lọ́wọ́ ẹ rò lóore èèyàn ayọ̀ yóò pè yín lẹ́tà ayọ̀ yóò wọlé yín lẹ́tà ayọ̀ wọn ò fi pè yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi omi yẹn a fi máa wọ́n ibi iṣẹ́ wa a fi máa wọ́n ọ́fíìsì wa lórúkọ Jésù a ó máa tà àwọn lọ́fíìsì náà lórúkọ Jésù èèyàn ayọ̀ yóò wá wa wá lórúkọ Jésù ọkàn wa yóò balẹ̀ ẹ á yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Mo sọ̀rọ̀ nínú ìwé Exodus 20:1-5 nípasẹ̀ owú mo dúpẹ́ pé wọ́n ti bá wa kọ síwájú yẹn mo dẹ̀ tún sọ̀rọ̀ nípa ìwé Àìsáyà 1:19-20 mo sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yìí tá a bá túmọ̀ Ọlọ́run ní òtítọ́ àti òdodo ní orúkọ Jésù a ò ní gbèrè tìjú ẹ má jẹ́ ká mú òmíràn mọ́ Ọlọ́run tá a bá mú òmíràn mọ́ torí kò fẹ́ kéèyàn mú nǹkan mìíràn mọ́ òun ó má ṣe mú nǹkan mìíràn mọ́ má ṣe mú Ọlọ́run mìíràn mọ́ mámónì rẹ torí ẹ bá mú nǹkan mìíràn mọ́ èwo lẹ fẹ́ wá forí balẹ̀ fún èwo lòun á gbọ́ tiẹ̀ torí bó ṣe ń sọ tó sì mú nǹkan mìíràn mọ́ ní tó ń sọ nǹkan mìíràn tó mú mọ́ náà ń gbọ́ bóyá bó ṣe ń sọ lòun náà ń sọ tiẹ̀ ní nǹkan mìíràn tó mú mọ́ tó fi ń kẹ́pọ̀ Ọlọ́run náà ń sọ Ọlọ́run máa wò pé wo ló fẹ́ kí n gbọ́ ń bẹ̀ tó ń forí balẹ̀ fún náà tó náà ń sọ bó ṣe ń sọ torí bó ṣe ń sọ mò ń gbọ́ tiẹ̀ ta ni mo fẹ́ tẹ̀ bẹ́ẹ̀ kìkìdá ká má mú nǹkan mìíràn
mọ́ Ọlọ́run lórúkọ Jésù. A ò ní gbèrè tìjú, a ò ní dẹni ìtanù. Fún àwọn tó ṣe àìsàn, fún àwọn tó ṣe àìsàn, ẹ jẹ́ káwa náà bomi, ẹ jẹ́ káwa kó fi iyọ̀ tíntínní sínú omi yẹn, iyọ̀ tíntínní bí ìka báyìí lákàn ara fi tọ́ sínú ẹ̀, bí orí èékánná báyìí láfi tọ́ sí omi yẹn. Á fi wẹ̀ nú ẹ̀, á wẹ̀ fún ọjọ́ 3 nínú ẹ̀, á ó dẹ̀ mu ní ìgbà 3 náà. Bàbá ti ń mú, jọ́ta bá ti mú náà láwẹ̀, á fomi yẹn á fi kún wẹ̀ kómi ìwẹ̀ wa, á ó sì mú níjọ́ 3, á wẹ̀ níjọ́ 3. Kànkàn tá bá wá fi wẹ̀ dádì mọ́mì, ẹ jẹ́ ká lọ rí kànkàn yẹn mọ́lẹ̀ ní tàbí ká sún tàbí ká sọ sínú dustbin. A ò gbọ́dọ̀ fojú rí kànkàn yẹn mọ́. Fún àwọn tó ń ṣe àìsàn fún àwọn tó ń ṣe àìsàn, tá bá ti fi kànkàn yẹn wẹ̀ tán, a ò gbọ́dọ̀ ṣe kíni, a ò gbọ́dọ̀ fojú kàn mọ́. Bóyá ká ra kànkàn tiwantiwa dọ́hun, bàbá lè ríra, bàbá sì lè ríra, bóyá bá ní èyíkéyìí tá bá fi ń wẹ̀, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ a máa sún tàbí ká sọ sínú dustbin, ká má fojú kàn mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tá bá ti fi ń wẹ̀ tán, ká sáré ká tọ́jú ọ̀rá tá fẹ́ fi láìlọ́nù, ká tọ́jú láìlọ́nù tá fẹ́ fi kànkàn yẹn sí. À ń wẹ̀ tán báyìí, à ń sọ sínú ẹ̀, á dì, à ń lọ jù síbi tá àti gbọ́dọ̀ fojú rí mọ́. Lórúkọ Jésù, Olúwa yóò bá ìsàn yẹn wí nínú ayé wa. Èékánná wa báyìí á kàn fi buyọ̀ tíntínní sínú omi yẹn. Ó yẹ jẹ́ ká gbàdúrà rẹ̀. Ọlọ́run májẹ̀mú, ọba tó ṣàwòtán omi mara tó sọ di dídùn, gbogbo gbòǹgbò ìkorò ẹ̀ṣẹ̀ nínú ayé bàbá màmá yìí, nínú ayé brọ́dà sísítà mi, ní orúkọ Jésù, Olúwa kó pa gbogbo ogun ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Gbogbo gbòǹgbò ìkorò yẹn ní orúkọ Jésù, ó yá kó wú ti gbòǹgbò gbòǹgbò ìkorò yẹn. Ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa. Kí ló ń jẹ́ àìsàn nínú àgọ́ ara yìí? Mo ti sọ agbára ẹ̀ di tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí kì í díbàjẹ́ tí kì í wó. Lórúkọ Jésù, wọ àgọ́ ara yìí, ó yá gbọ́ ọ̀rọ̀ Olúwa nínú ayé ní orúkọ Jésù. Ẹ má ṣe fa àìsàn lọ ayé yín mọ́. Gbogbo àìsàn ní orúkọ Jésù, Olúwa kó mú kúrò. Ọlọ́run májẹ̀mú kó mú kúrò nínú ayé yín. Gbogbo ogun àìsàn tí ò lórúkọ, èyí tó ṣe yín, tó mú yín ṣe ṣì ní orúkọ Jésù Kristi, Ọlọ́run májẹ̀mú kó wẹ̀ kúrò nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Dádì, mọ́mì, brother and sister mi, ṣe wá rí ọṣẹ tá a gbọ́dọ̀ fi wẹ kànkàn yẹn? Ó gbọ́dọ̀ jẹ́ ọṣẹ white. Kànkàn yìí a dẹ̀ gbọ́dọ̀ wẹ̀ láti orí wa. Bẹ́ẹ̀ ni ẹ lè fomi gbóná kún omi yín tẹ́ ẹ bá wẹ̀ tútù. Bẹ́ẹ̀ ni ẹ lè fi omi gbóná kún omi tẹ́ ẹ fẹ́ fi wẹ̀ yẹn tẹ́ ẹ bá wẹ̀ omi tútù. Kìkìdá kẹ́ bá mi ṣéèkì iyọ̀ yẹn mọ́ omi yẹn kí wọ́n darapọ̀ náà. Bẹ́ẹ̀ bá ti ń wẹ̀wẹ̀ yẹn tán báyìí, ẹ mu omi yẹn ńjọ́ kìíní. Ẹ bá ti ń wẹ̀ tán ńjọ́ kejì, ẹ mu omi yẹn. Ẹ bá ti ń wẹ̀ ńjọ́ kẹta, ẹ mu omi yẹn. Mọ́mì, ẹ bá wà ní ipò obìnrin tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ yìí. Wípé ẹ wà ní ipò obìnrin, ṣé wá lè wẹ̀? Ẹ lè wẹ̀ mà. Dádì, ẹ ń gbọ́ tẹ́ ẹ bá wá ní ìdàpọ̀ pẹ̀lú ìyàwó yín kọ́, tó bá yẹ pé àsìkò tí ẹ̀mí yín wẹ̀wẹ̀ yẹn, ẹ lè wẹ̀. Torí pé kí ni? Omi àdúrà ni kì í bàjẹ́. Lórúkọ Jésù, yóò sì wo àwòtán àìsàn yẹn. Yóò wo àwòtán àìsàn yẹn. Ọlọ́run tó wo àwòtán àìsàn omi mara tó sọ di dídùn, yóò wo àwòtán àìsàn yín nínú ayé yín. Ní orúkọ Jésù, ẹ ní fàìsàn lólé ayé yín mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Fún àwọn ọmọdé, fún àwọn ọmọ wa, ẹ rí pàṣípò gbogbo wọn wà lé báyìí. Ẹ jẹ́ á gbàdúrà fún wọn. Ẹ bá tó wọn. Ọlọ́run májẹ̀mú, Olúwa kó bá ń gbàdúrà fún àwọn ọmọ yìí. Màmá, ìhà yín, wọ́n máa ka yín, wọ́n sì máa tọ́jú yín. Nínú ìgbàgbọ́ yín lẹ fi sọ bẹ́ẹ̀. Fún Ọlọ́run, Olúwa kó wá fàṣẹ dá yín lò bẹ́ẹ̀. Nígbà tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ lè ṣe wàhálà mọ́ ní orúkọ Jésù, àwọn ọmọ yìí wọ́n tọ́jú yín. Mọ́mì, dádì wọn ò ní yọkú mọ́ yín lọ́wọ́. Wàhálà ìdààmú tí ìjẹ́kọ́ ọmọ tọ́jú ìyá ní orúkọ Jésù mú ní òní jẹ́ ìpín yín.
àwọn ọmọ yẹ̀yìn ń gbàdúrà fún wọn lọ́wọ́lọ́wọ́ ní orúkọ Jésù lórúkọ Ọlọ́run májẹ̀mú wọn ó tọ́jú yín àwọn ọmọ yìí wọ́n sì yáre lórúkọ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. mọ́mì nígbà tó ń jẹ àwọn ọmọ yẹn bá tó jẹ dádì mi nígbà tí ó ń jẹ àwọn ọmọ yẹn bá tó jẹ wọn ò ní fọwọ́ gọ̀ yín jáde wọn ò ní fọwọ́ yàmú yín léjìká wọn ò ní tì í mọ́nu lé máa fẹ́ gba fún yín ló jẹ́ pé má tún pariwo wọn ti fẹ́ máa ṣèyàwó ọmọ rẹ ẹ má jò ó pariwo yẹ tètè ń jẹ́ ti ẹjọ́ fún lógún kó lè sùn kọ́ mọ́ máa pariwo mọ́ bá mọ̀ pé ó níyà ní tòótọ́ lórúkọ Jésù ìpín yín kọ́ lórúkọ Ọlọ́run májẹ̀mú ìpín yín ò ní jẹ́ bẹ́ẹ̀ láéláé bẹ́ẹ̀ ni yóò rí àmín Jésù. Fún àwọn oníbísí tí wọ́n ń wọ́ ọmọ mo fẹ́ bímọ mo fẹ́ kí ọlẹ́ kó sọ nínú mi mo fẹ́ kí wọ́n kí èmi náà kú ewu ọmọ mo fẹ́ kí wọ́n bá mi jẹ oúnjẹ ọmọ mo fẹ́ kí ọlẹ́ kó sọ nínú mi orúkọ Jésù. Ó yẹ fọwọ́ kan ìdodo yín yẹn ibẹ̀ náà ni wọ́n ti gé ìkejì bẹ́ẹ̀ ni àti bí àti ré ibì kan náà wọ́n ti gé nìyẹn. ayé ní wákàtí ọ̀yọ́ yẹ kó so mọ́ inú yín ní wákàtí ọ̀wọ̀ yìí kó sọ nínú yín tó bá jẹ́ yín níbi wọ́n lọ rí mọ́ inú wọn fi ṣe iṣẹ́ burúkú láti jẹ́ pé ká ẹni wọ́n dọ̀lẹ́ lónìí ní orúkọ Jésù ikùn yín kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ó lẹ́yìn kó sọ nínú yín mọ́mì inú yín yóò yẹ fún oyún mọ́mì ẹ̀yin yóò yẹ fún ọmọ a ó kì í kú ewu lórúkọ Jésù a ó bá yín ọmọ lórúkọ Jésù wọn kì í kú ewu ọmọ láìpẹ́ láìjẹ́ ní orúkọ Jésù Kristi wọn kì í kú ewu ọmọ májẹ̀mú ọmọ ìlérí ayọ̀ ni ó sì ya ìgbà yín bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ọmọ májẹ̀mú ni ó ya ìgbà yín bẹ́ẹ̀ ni ìgbà ni gbogbo tá a gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ bí ìgbà yẹn pàtẹ ni lórúkọ Jésù ọmọ ayọ̀ yóò wọnú ilé yín lórúkọ Jésù ọmọ ìlérí ọmọ májẹ̀mú tó ẹ lè máa dúpẹ́ lé lórí ní gbogbo. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Bóyá fún ẹ̀bẹ̀ àdúrà tàbí fún kánsẹ́lì ọ̀rọ̀ ẹ pè yí àdúrà ẹ̀rí abániṣẹ́ JP sórí tẹlifóònù nọ́mbà mi náà rèé 070 57 84 23 11 lẹ́ẹ̀kan sí 070 57 84 23 11. ẹ jẹ́ ká máa lo sáàmù yìí tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká máa lo psalm 3 7 to 8 psalm 3 7 to 8 ẹ jẹ́ ká máa lò ó lórúkọ Jésù wàhálà ìdààmú kò ní wọ ilé wa ẹ jẹ́ ká gbà Jésù a dúpẹ́ fún ètò tí ọ̀sán yìí ọba tó mú wa ṣẹlẹ̀ àti àlàáfíà tí ò jẹ́ ẹnu ilé wa Ọlọ́run má jẹ̀mọ́ àyàn agbẹ́gbẹ́ ya gbọ́ ọpẹ́ wa Ọlọ́run má jẹ̀mọ́ ya máa bá wa lọ ní ìjọ mẹ́jọ Olúwa tún kà wá yẹ wọ́n jọ yà nú ilé wa wọ́n jọ yà wọnú ilé wa wọ́n jọ yà wọnú iṣẹ́ wa ìdààmú àti ìfòró wọ́n jọ yà nú ilé wa wọ́n jọ yà ibi iṣẹ́ wa. kò ní ìsinmi máa ní orúkọ Jésù ya fún wa ní ìsinmi Olúwa ràn wá lọ́wọ́ ọlọ́dà ilé wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá Jésù Olúwa wa àmín àmín. UK tí wọ́n darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ní ìlú Nàìjíríà níbí lórúkọ Jésù ọ̀fà ayọ̀fẹ̀ èṣù ní bà wá àdúgbò wa Ọlọ́run ní ìjọ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ní ìjọ mẹ́jọ a tún pàdé láyọ̀ àti àlàáfíà ó dàbọ̀.